Mi ò gbọ́ mi mọ̀ jòjò báyẹn o. Ó really yẹ mi gan lẹ́nu. The way mommy ṣe ń jó gbé body ẹ̀ tó ń jó zanko, I was like, ìyá ọkọ mi ló ń jó tẹ́lẹ̀. Gbé body wọn totally. I really try go. Well, láti dúpẹ́ fọlọ́. So, what next? Kásùn ni náà, ó ti rẹ̀ mí. Don't stop it. Sísun bíi ti báwo. So ti gbàgbé ni promise àdéjọ wedding now. But baby, I'm tired. Tired of what? Forget. Yeah. Hello, mommy. Yeah, I just can get coffee. I just can get coffee. Okay, hold on. Hello, mommy. Yes, ma. Fine. Adekori no ma. Abawakale. Ami. Ibeji. Mommy emoko. Èmi fúnra mi gan máa pè yín lórí line mi. Kí ó jẹ́ kí n gbádùn rárá. Àlọ́mọ ni. All right, mommy. Okay, I'm happy. Later, mommy. You want me too much, you know. Okay, what's the problem? Yeah. Oh, man, call. Message. My dear. Dear. Yes, baby. Yeah, I'm going to share it. Only call the message. Only my baby. I want her to make a money. Tell the child. What? What did you do with my man? Alright. So we can call you, go here. Alright, then. You know, I love you. Love you. I miss you. Alright, bye.
ó jẹ́ má ṣeré kéré. Ṣé bó mo ojú bá ṣe máa ń ṣe ń gbà yẹn? And so that was then. So, is your drink? Yes. Oh, how did I give you that drink? Oh. We'll try. Baby, pleasure. So someone miss me. Trust you. What do you like? Would you? What do you mean? How can you say more like a would you? So can you like? Okay. I'll transfer it fine. You took me by. Really? Oh, baby. Hey, you know I love you. I love you too. By the way, what's more than 30 minutes by me, mommy now? Tí bá bu ẹsẹ̀ wá sọ pé mo ń bu ẹ ṣé last month yẹ kò gbàbí má jẹ́ ìsọ̀rọ̀ mo sọ pé mo ti lọ sọ́jà. Wow, mo ti jáde. Ó yá now, ó yá. Kí ló ṣẹlẹ̀? Ti yé now. Kéde ṣó ààrẹ ṣó pé Come on. nínú ilé wa. Ẹyin ṣubú ẹ̀. Nínú ilé wa. Mi ò sọ fẹ́ níbo ìwọ náà mọ̀ náà. Ó fún wọn ní ìwé ẹgbẹ́ lọ́wọ́. Tí kò gbà dìde. Stop it. No, sure now. Mo ní ilé di anytime. Mo dé lè. Ó mọ ara pẹ̀pẹ́ náà. Jẹ́ ká ṣe fún ma ṣe nígbà yẹn. Stop it. She was kitchen now. What? No, you me at any color on me right now. Come on, carry your. Ó tún ti bẹ̀rẹ̀ kó máa fọwọ́ kàn yàn nínú máa fọwọ́ múyàn ní mú lójú everywhere. Jọ sọ fún mi àti ọ̀rẹ́ àti bọ́ọ̀dù ẹ̀ka lónìí. Ìwọ náà ni. Ojú ìsọmọ fẹ́ rí fèsì dáadáa ní náà ọmọ kò ti block fèsì. Ó ṣe. Ex-girlfriend mi nìyẹn náà. Ex-girlfriend ẹ? Yes. Kí ló wá ń ṣe? Mo rí ìdòfin wá síbí báyìí but ó mọ kan bó ṣe ń lọ yẹn ní ìdájọ́ àkómú kọ́tà nínú ẹ̀ bó ṣe wà yẹn nílé dáàdì ẹ̀ kò mọ́ kọ̀ nílé àwọn ọ̀rẹ́ mi kò mọ́ kọ̀ in fact nínú ilé mi kitchen toilet anywhere tí ma sọ pé ó ti yá kò mọ́ kọ̀. You mean carry ilé ní bó ìwà yẹn? So my dear ní ìgbàdúrà pé kọ́nà oúnjẹ kò fi wá jọ. Náà ṣe ń jẹ́. Wo má jẹ́ kí yẹn bá mọ̀dọ̀ wá jẹ́ só ti yẹ so jẹ́ ká wọlé lọ. Mo lè tẹ̀lé wọlé o. Mo lè tẹ̀lé wọlé náà ṣòtẹ̀rí náà number 1 mi ò tí mọ ọkùnrin. Really? Number 2 mo ti ní pé ọkùnrin tó bá máa fẹ́ mi ó máa jẹ́ ọkùnrin tó yẹ pé ó ṣetán láti jábàá lé mi lálẹ́ ọjọ́ wedding. So are you telling me pé virgin ni ẹ? Tí mo sọ fún sọ fún mi virgin ní ìtòtọ́. I'm a virgin. Wow. O tí mo pè é ṣe wáyé. Káyọ̀dé mo ti ń sọ̀rọ̀ látàrí òtí ọ̀fun lẹ́sìn báwo ló ṣe ń ṣe báyìí? Is anything wrong? I don't know what is happening these days.
you don't talk to me again. Oh, gbé call mi mọ́, and eventually tó bá gbé call mi gan, akọni ah, oh, máa pè é padà, and oh, ní pè mí. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Please tell me. Ọmọlára, mo ti sọ fún ẹ náà, kí ló fẹ́ kí n sọ? Ṣáàdé ò lè sọ fún mi pé kò sí nǹkan kan náà. Ó lè sọ fún mi látijọ́ yìí náà, ó mọ̀ pé ó ti change. Unlike before, tell me marry her like 2-3 times in a week. You know, we do things together. You know, we run things together. But kò ṣẹlẹ̀ mọ́. Ó fẹ́ rí mi mọ́, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Jọ̀ọ́ ṣàánú mi. Kí ọ̀dẹ̀ má ṣe báyìí náà. Ìwọ náà mọ̀ pé anytime, any day, any hour, any minute, I'm all yours. Ìgbà tó bá pè mí báyìí mi sọ pé ó sú mi dẹ̀ sọ pé rárá, anywhere nínú ilé wa, lọ́dọ̀ àwọn ọ̀rẹ́, lọ́dọ̀ tiẹ̀, ní kitchen, bathroom, everywhere we're doing it. Okay, jẹ́ kí n sọ báyìí, bóyá o dẹ̀ ti rí another style tá àti ìṣeré tó fi pé yẹ kí n ti mọ̀ tí mi mọ̀, just tell me, I'm going to do it for you, please. Okay, you know what? Ṣọlá ọ̀tún wọn lẹ̀, it's not a matter of style, it's a matter of choice. So kí ló fẹ́ kí n ṣe? Choice? I don't understand your choice. Are you telling me I am not your choice again, or I am not your choice lastly? Because I don't understand choice. Anything to that think. So I'm not interested again. Like seriously? Oh, orí mi ò pín gbà yẹn ni, but nísìnyí mo ti realize mistake mi. Oh, sorry. Orí ẹ ò pé o. That is none of my business. Now I am good with my Mr. Right. No, orí mi go pick me nsìn. Mo fẹ́ gbé mọ́tò mi dé kí n lọ sọ́dọ̀ ẹni tó fẹ́ ra print out àwọn invitation card wa. Màmí gan wá fún ẹ. Ọmọlára má ṣe báyẹn. Má bínú jọ. Ẹ wo, mo bá mi sọ fún wọn kan jọ. Mo fẹ́ drop ní junction. Ṣé o ti wá tán náà nìyẹn? Ó ti tán. Ọmọlára, you know I love you. Then. Má worry. Okay, driver, dúró. Ẹ jọ̀ọ́ bá mi dúró. So tí wàá dìgbà wo báyìí? Wo, tí invitation card mi bá jáde, I'll let you know. Ọmọlára. Mọ́tò ni mò ń tà yìí ṣé tẹ́ ìbàbà ní sí mẹ́sìn-ín níta kan mi ni mo nílé epo mo tún ti torí ẹ̀ mo ní kí n bàbá pààyàn ó nìyẹn bùtíkì nìyẹn mo karùn bẹ́ẹ̀ sì ni gbogbo yín lè àyàn ọkùnrin ọ̀fẹ́ lẹ́yìn ṣerun ṣé mo pọ́nlọ́mọ yín obìnrin ṣé bá fẹ́ ṣe nípa burúkú bẹ́ẹ̀ ṣe dẹ́bi kó bá mi ó rí ọ̀fẹ́ lẹ́yìn ṣe ṣé wọ́n fẹ́ fi tèmi bàtí mi jẹ́ ni bẹ́ẹ̀ ni ṣé fẹ́ fi tèmi bàtí mi jẹ́ ni ọ̀ya ẹ bọ́bì mo ń bọ̀ olórí burúkú manager ẹ bọ́bì owó àtọ́lórí burúkú eléyìí mo bá ta ṣe ọ́fíìsì nínú ọ́fíìsì mi wọ́n bá ara wọn sùn sẹ́yìn náà gbọ́ dátọ̀ ní lọ ní ìfẹ́ ní nínú ọ́fíìsì mi ma ọ̀yà yẹ́gbà ṣe polisi fún káwá rẹ̀ sí wọn. kí n bá yín ṣe bẹ́ẹ̀ ni ṣàlàyé fún mi nínú ilé wa bí. àfaraṣe o ṣe rí gbogbo àlàyé tí mo ṣe fún nínú ilé yẹn gbogbo ẹ̀ lẹ́ṣẹ̀ fún wa torí pé èmi ò rí nǹkan tó burú bẹ́ẹ̀ kémi àti staff ká máa fẹ́ra wa nígbà tẹ̀lé ní káwọn mọ̀ yẹn kò tún yẹ kí ọ̀gá wa
kó tún wá lọ máa pe gbogbo staff lórí lórí pé àwọn ilé o wọ́n ṣe nǹkan dọ̀tí ní ọ́fíìsì ẹ wò kí ni náà láṣẹ o àbí kí ló ní mo sọ. àfà ṣe ló yẹ̀yẹ́ wa tó pè wòlé wa lórí tó lé wa jáde nǹkan tó bá wọn bá wa ṣe ni kẹ́ bá wa ṣe o kí lè dá gbogbo ẹ̀ àbí. bẹ́ẹ̀ni ẹ wò àfà kẹ́ni bá gbọ́ nígbà tí ọ́fíìsì wo ti go èmi àtẹni nìkan ní di nọ́ọ̀sù kan àti ìmọ̀ta mọ́tò àti ìmọ̀ agẹrun ṣe wá nígbà tá a gbòòrò tán wá òpin kó òfin yẹn kọ́ kó fi lé wa ó wà ní a máa lọ ó tún wá pé gbòòrò wa lórí kán lè wa jáde ẹ wò ilé ògbà ọ̀nà ògbà mo fẹ́ o tó bá ti wọ ọ́fíìsì kó máa sì ṣe tó bá tún padà sínú ilé ẹ̀ kí gbogbo ọmọ gbóná wọn ní tèmi fẹ́ nìyẹn. ṣe eré sẹ́tẹ̀yìn bá ti bẹ àwa ìlà àwọn bá yín ṣe nǹkan tá a sì bá yín ṣe iṣẹ́ kátàlí ni a sa kátàlí sí ni iṣẹ́ àǹjẹ̀nu ńlá ṣàlù bá a bá ti ṣàlù wọn ò bí dákú mọ́ mu àǹjẹ̀nu ti ń ṣàlù ọ̀nà méjì náà ní nǹkan tẹ́yìn ó bẹ́ mi wá àwọn kẹfà àwọn ẹgbẹ̀rún kan ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tún wọn bá ń ra ewúro ẹ̀yin tẹ́ ẹjọ́kùnrin lẹ́rìí ewúro arábìnrin yẹ àgbo ń tiẹ̀ sẹ́yìn tó ń bá ti gbó omi rẹ̀ lèmi nílò bí n bá ti lo omi rẹ̀ ẹ̀ sá sí àǹjẹ̀nu kan sí wa makabada ya hilu ya kasali makabada ya hilu ya rokada fakada ya hilu méje ló kan jẹ́ náà máa ń gbọ́dọ̀ bá kó ẹlẹ́ẹ̀kẹrin kí wọ́n bá ṣe. ẹ̀jẹ̀ máa wọlé ẹ̀yin náà lóye ẹ jẹ́ ká lọ tán kẹ́ tó kú ẹlẹ́ẹ̀kẹrin. ọkàn bá lẹ̀ ẹ sí àwọn àjẹm náà ni nǹkan ó ṣe. Kí ló ṣe? Baby. Hey! Monica. Hey! Yes, I love it. That was my baby. Oh, yeah, let's check. Let's check it. Oh my God. Wow. Papa, what's now? Oh, thank you. Wow. I love it. I love it. Yeah. Papa, feel your kind of thing. Really, tell me like it. Nigga. Oh, yeah, one left. You can spend them, man. Thank you. Wow, baby. Papa, let me have your account. All right, 3. Oh, wow. 4, 3, 10, 17. All right. We'll just check everything. Yeah. Give us the key, please. I want to drive motor. No, Mario. Because this is like it. But like it. This is my love. Love my life. Thank you. But I should check it. Yeah. Wow. The money is ready now. Let's spend this in brother. Nigga. Oh my. Season. Make our sorrow Ramoto. I'm a repo man. I'm about to buy everything. I'm a king. I'm a great rifle. I'm a celebrate. Nigga. Ibo ló lọ ṣọ́ọ̀dì dúró jẹun ni. Akílẹ̀ tó ń ṣe báyìí náà. Oya. Ẹ mọ̀ fight left ni ẹ̀fọ́ lọ jẹun. Mo sọ fẹ́ o. Kí ni problem ẹ̀ gan-an? Problem tèmi àbí problem ti tiẹ̀? Ṣó fẹ́ pa mí ni? Wọ́n stress tí mo ṣe tí mo fi dáná tán. Oúnjẹ yẹn wá jiná kó dúró kó jẹ́. Onírọ́rà ò jẹun. Ṣó dáa kó máa waste oúnjẹ ni? Mo ní mi jẹun. Sọ́nà ni mi. Ìfẹ́ ò dẹ̀jọ́ kó jẹun.
O ti tẹ́tì mi jù mọ́ sọ fẹ́ o. Ìjẹ́ mo máa dáná sílẹ̀ òní jẹ́. Ó ní bí ìjẹ́ sọ́nà ni. Ṣé kó wẹ̀sì ni? Bíbí wọn lọ jẹun náà. Months ló sọ lọ́dọ̀ tèmi ó dàbí 3 years ni wo Káyọ̀dé ò jẹ́ ń gbádùn ilé mọ́ ó ń fòrò ẹ̀mí mi gidi tí mo bá gbé gbá mi ò mọ̀ gbé tí mo bá lóyà ọkọ mi o mo fẹ́ ṣeré o ó máa lóhùn ò ṣe àsúnmọ́ra wa mọ́ nínú ilé ó ká ojú sókè fún mi ni mi ò dé mọ nǹkan tí mo ṣe fún un ṣorí ètò tiẹ̀ wá ṣe tó wá le jù báyìí lọ́jọ́ tó ní kí n bá òun dáná kóun tó máa lọ sọ́fíìsì fúnra ẹ̀ náà ló ní nǹkan tó wù òun jẹ lélẹ̀ mo dẹ̀ sí oúnjẹ tán mo dẹ̀ lọ pọkọ mi pé àbẹ́bí oúnjẹ ti jiná o tó bá bó etí mi ó tì mí tó yẹ pé kò tiẹ̀ mind kí nǹkan kan ṣe mí tí mo bá máa kú kí n kú ó tì mí tó yẹ pé mo ṣubú lu ilẹ̀ ni o ibi táyà mọ́tò bá ilẹ̀ṣẹ̀ mi wà the height of it wá ni pé ó ní láti sọ fún driver yẹn ni pé kó kán mi lẹ́sẹ̀ dànù tó bá fẹ́ kán mi lẹ́sẹ̀ tó yẹn ni ó ti gbọ̀n kankan bàbá tó jẹ́ gate man tó tún dá sí i tó bá rí bó etí bàbá oníbàbà ibẹ̀ ni mo ti wá mọ̀ pé nǹkan yìí kò ń ṣojú lásán mọ́ ó ti ń bá nǹkan mi bọ̀ lọ́rọ̀ Káyọ̀dé kò yé mi o. èmi ò bá ní kí n sọ fún ẹ pé bóyá kò pé mọ́mì ẹ̀ kó ṣàlàyé fún wọn bóyá wọ́n lè bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ náà. kí n pe mọ́mì ẹ̀ ó máa dàbí pé èèyàn wà too forward ní ìnà àwọn bá tí ìjọ́ wo la ṣe wedding náà tí mo bá ti ń pè ya tí mò ń rojọ́ fún wọn. bóyá kò dẹ̀ tún jí lóru ẹ ọkọ mi kí ni mo ṣe fún ẹ ó dẹ̀ dáríjì mi tí bá ṣe ẹ náà try it. wọ́n ló ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ Káyọ̀dé ò gbọ̀rọ̀ òru mọ́ mo ti jí ní 1 òru 3 òru 5 òru wo mo ti kúnlẹ̀ bọkọ mi tí mo ti sunkún tí mo ti kì lórí kì í lé kò gbá o nísìnyí báyìí nǹkan tèmi rò pé mo máa ṣe náà ní nǹkan tó ti sọ tẹ́lẹ̀ yẹn mọ́mì ẹ̀ náà ni mo máa ní láti sọ fún. ó bẹ́tà o because ọlọ́run má jẹ́ kárí tí òdà tó kàn lọ pọ́n jẹ tó lọ bá fẹsẹ̀ jẹ́ kí la fẹ́ máa sọ. àdúrà ni kó máa gbà fún mi kó má yí bọ́wọ́. èmi náà máa dúró fún wọn kí n dúró dọkùnrin mo dẹ̀ tẹ̀ jẹ́rìí ẹ̀gbọ́n kó kí n dúró dé ìjà tẹ́lẹ̀ dúró fọkùnrin. òyìn tó ń sọ̀rọ̀ èmi tí mi ò lè jà tó bá ti mọ́wọ́ ọ̀ṣẹ́ wá báyìí mo máa tètè kúnlẹ̀ ni mélòó lára mi. ti ẹ̀jẹ̀rìí ẹ̀gbọ́n bàtà ó lẹ̀ wá kékeré bọ̀ kí n fẹ́ jà. mo ń gbọ́ inú mi. All right ma ẹ jẹ́ kí n gbé fóònù fún ìfẹ́ bébí mọ́mí fẹ́ bẹ̀ sọ̀rọ̀. Hello ma. ọkọ mi. Yes ma. Yes ma. ṣé ìwọ mọ̀ pé yẹ kó wá kí wa lẹ́yìn wedding ẹ̀. ó dà kó burú tó bá dọ̀túnla ṣọ́ọ̀túnla ò pẹ́ jù. Okay ma, okay ma. Okay. All right mommy, I want to cut there. Ṣé o lè pèsè? A ní ìwà tuntun rẹ̀ ní ayé ní ayé ọ̀la ìbá àjẹ́ òun lọ. Jẹ́bọ̀ yẹ́ ẹ̀yìn jẹ́bọ̀ yẹ́. Ọjọ́ mo ṣe wọlé sí i ta yìí. Ó ti yà mí ní.
mi lè jẹ nǹkan kan kó tó ń ṣe nígbà ojú oúnjẹ lọ. Báwo lọ̀rọ̀ máa ìbà ṣó ti change? Ó dẹ̀ wá jókòó dẹ̀ wá wó ṣe nǹkan kan sí. Kò change o, change ló kàn fẹ́nu pè báyẹn. Wo ṣé kí n má tàn ẹ́? Ó tún peléke lára ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ó ń peléke sí gidi ni o. Ṣé orí ní ìsìn báyìí ìkanra ni? Wọ́n lọ máa ṣe wọ̀n ní òun nǹkan tí mo ṣe fún un. Ó dẹ̀ ti fẹjú ẹ̀sùn mọ́mì ẹ̀. Mọ́mì ẹ̀ ní kí n má wọrí náà ni pé ó máa change pé kémi náà dẹ̀ túbọ̀ máa gbàdúrà. Lára àwọn challenges tí wọ́n máa ń face ní marriage nìyẹn. Ó dẹ̀ wá jókòó dẹ̀ wá wó ṣe nǹkan kan sí. Òun ló drive wọlé yẹn o. Ọ̀rẹ́ mi wọ́n ṣe. Ẹ káàbọ̀ sà. Ẹ kúlẹ̀ bàbá. Ẹ yà sà. Ẹ kò jẹ́ pàtàkì. Àwa ni sà. Ta ló bá pàṣẹ nínú yín? N ò ní bó bá tàbá mi lẹ́sẹ̀ náà wà. Ọ̀rẹ́ madam ni. Ọ̀rẹ́ madam. Bẹ́ẹ̀ wọ́n lálejò. Ọ̀dẹ̀ sílẹ̀kùn kó wọlé àbí? Ṣé ọ̀rẹ́ wọn ò ní wá wọn mọ́ ni sà? Ẹ ti ríṣẹ́ rẹ̀ àbí? Àkóso mi ò yin iṣẹ́ kankan ní mo fẹ́ ṣe lẹ́yìn ilé o. Ẹ sà. Mo ní kí n sọ fún sà, owó tí mo bá yín sọ, àbúrò ìyàwó àbúrò mi wọ́n bẹ lọ́sibítù tí ń bímọ báyìí. So owó yẹn mo ní kí n rán yín létí sà. Ṣé ẹ gbádùn? Mo gbọ́ mi sà. Mo ń sọ̀rọ̀ tó ń dùn mí fún yín. Ẹ bá ní sọ̀rọ̀ sí lẹ́nu. Ẹ ti sè. My dear sister. Happy birthday. Hello. Sister, ṣé ti ṣe lálejò? No, yes. Wọ́n kò ṣe wọ́n lálejò náà. Mo ṣe lálejò nílé wọn jẹ àbúrò mo ti fẹ́ máa lọ. Ẹjú kò ní ká ṣe lálejò. Mo ti fẹ́ máa lọ. Àná mo ní ìbọn tí mo fẹ́ sáré dé. Ọ̀rẹ́ mi máa rí ẹ. Take care. Wá. Ó ti bẹ̀rẹ̀ sùn. Sọ kókó ọ̀rọ̀. Ó ń lórí lè gbá mi. Mi ò ní ìyá tó nígbà tó mo kí jẹ ní ìdílé iṣẹ́ mi. Ti gba sálárì báyìí ti gba sálárì o sálárì kẹ a máa ti gba sálárì. Ìwé ẹjọ́ mẹ́ta yìí mo mọ́ ti tẹ̀wọ́n kan tẹnu ilé ọ̀gá o. Èèyàn gidi dẹ̀ lọ̀gá o kò yẹ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí. Nǹkan burúkú ò ní í ṣe. Ẹ dákun ìbílẹ̀ rẹ̀ nìkan ní ń dàrú. Bẹ́ẹ̀. Ẹ dákun ṣé kò tó padà gbé yín padà? Ó gbà wá. Ṣé gbà ń bá yín sàṣẹ́lù tán mo tọ́ bá yín ṣe rúbù sí èyí ló jẹ́ kó máa nífẹ̀ẹ́ tẹ̀yìn sẹ́ẹ̀mì sálárì nígbà. À ń gbà. Ṣùgbọ́n ẹjọ́ torí ọlọ gbogbo nǹkan tẹ́ bá máa ṣe ẹjọ́ ẹ bá wọn gbé gbogbo nǹkan tẹ́ ẹ ti ṣe mí ìmọ̀ nǹkan tẹ́ ẹ ṣe bọ̀ ilé wọn ò dáa gbogbo nǹkan ń dàrú àgbà máa lejú wọlé bí kán bá yàn jà kò sí wọn rẹ́rìn mọ́ ẹjọ́ inú ọ̀gá ò dùn mọ́. Àfà ṣẹ́ẹ̀rì ilé ògbọ́n ọ̀gbà tí mo sọ pírọ́blẹ̀mù ni o tọ́gà bá ti sáré wọlé bíi sójà báyìí wọ́n tún lejú jáde ni bí wọ́n ṣe ń dàrú lọ́fíìsì náà gbóná mọ́ wọn ẹjọ́ ẹ bá wa yọ ẹjọ́. Ṣé má pàrọ̀ fún yín sẹ́ẹ̀rì tí wọ́n bá yín sálù jákèbálí dámúlákì ìjábálì kánú tọ́lù kún dáná yá yìí ni. Àwọn fún wa sálárì wa ẹjọ́. Kò sí nǹkan kan tó lè sọ pé kó yí padà. Àmọ́ ó wá ní nǹkan kan tó fi lè yí padà. Ẹ pé kíni. Ẹ sì ìrànlọ́wọ́ ẹyọ kan fún mi. Tó pé gbà tí mo parí iṣẹ́ ẹjẹ́ náà mo lọ jù ú bì kan ni inú òkun mo lọ jù ú sí bóyá wo àdúró sétí òkun ìwọ àwọ̀ inú òkun ọ̀lọ́ ọmọ wa tẹ́yìn bá ti tú àbàjẹ́ nù. Sọ̀rọ̀ nìyẹn. Ó yà mí lẹ́nu tẹ́ fi ní tù. Ìdùnnú gbogbo obìnrin ní pé kó ṣègbéyàwó kan bímọ àmọ́ tèmi Tolúlọpẹ́ Ajénifújà ò rí bẹ́ẹ̀ o gbogbo nǹkan tí mo fẹ́ láàárọ̀ ọjọ́ mi ni wípé kí n ṣègbéyàwó
kí n wà nínú ilé aláyọ̀ àmọ́ kàkà kó sàn fún ìyá àjẹ́ ni ojoojúmọ́ ló fi ń bóbìnrin kàkà kó sàn fẹ́mi Tolúlọpẹ́ ajé ní fújà. madam èmi fi òwò síra yín léṣe yìí mo tún ra yín wá pé gbóni ilé pátánù rí lójú kí wọ́n gbẹ̀rù ọ̀bẹ wá kí wọ́n gbéra owó yìí báyìí lè wà níbi tí wọ́n gbé dé ìlú àwọn òbí yín àti kí wọ́n ṣe wọ́n náà lọ sí mẹ́rìndì tí gbogbo ẹ̀dá bó ti ní ìrẹ́dà yìí ẹni bẹ́ẹ̀ tẹ̀yìn jẹ́ ìyá méjì lóore kó jẹ́ ìráyé látọwọ́ àwọn kẹ̀kẹ́ ìyá owó olóhùn àti owó sójà ilé ilé ìbí bàbá bàbá kìíní káàkiri ìgbésẹ̀ ń bẹ̀ nígbà kankan kíbọ̀ ní ṣíṣo ní ìpínlẹ̀ kálẹ̀ mọ́ nínú ìtọ́kọ̀ orí ní ìlú gbogbo náà yóò dáa ọlọ́mọdé náà yóò gbà á kí n ti wá náà ìdá sọ yìí bẹ̀rẹ̀ nàbí o ẹ bá àwọn obìnrin sọ̀rọ̀ pé ìyá yẹn pọ̀ nínú ẹ̀yìn lójoojúmọ́ bí yàrá sì pọ̀ o lè fà kúrò kó ṣe bù mí ká ló sí ara wa yìí àwọn àwọn ìdílé tó ń tọ́jú lójú rẹ̀ àwọn akẹ́lẹ́ yìí ẹ ṣàlàyé fún ọ nítorí ní ìfún bàbá yẹsà yẹsà kásá wọ́n fẹ́ rán mi níṣẹ́ ni wọ́n ní pé kí n ká yọjú sáwọn pé àwọn fẹ́ rán mi níṣẹ́. ó ní kó wá bá àwọn ra nǹkan kó lọ bá àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ kó sọ̀rọ̀ pé yà ń jẹ́ àbí. wọ́n náà fẹ́ rán mi sí mọ́ pé àfihàn ní nǹkan pé kí wọ́n nǹkan tí wọ́n fi lè ṣe nǹkan àwẹ̀. ẹ wò lẹ́kọ́ wáyé rẹ̀ ẹ lẹ́rọ bí mo ṣe ń ròyìn ìsìn kẹjáde ìsàkẹ́lẹ̀ máa ń lọ. àárín bàjẹ́ ẹ má lè lọ sí. bàbá mo ti dúró lé o so ẹ̀yin lè ń gbé àwọn ìsìn yàrá bí mo ṣe ń wò ní nísìn ẹgbẹ́ ìsàkẹ́lẹ̀ máa lọ níbẹ̀ sọ èso àti bẹ́sẹ̀ ní ayé wọn náà kúrò ká mo sọ̀rọ̀ sáà kọ́sà ayé nìkan bàjẹ́ máa ń gbóni kí n gbà lọ́wọ́ wọ́n á tẹ̀lé màgbà o tí màá sì fojú ẹ̀ o tí màá lọ kàn. Àlejò ńlá mo gbà o. Àlejò ilé máa jẹ́ kí lè máa mú. Rebecca. Ẹ káàbọ̀ yìí. Mo má bínú pé mi ò jẹ́ kẹ́ ẹ ní ọ̀rọ̀ kò dẹ̀ dìde kojú. Àmọ́ mi ẹ jẹ́ wà báyìí náà. Ẹ̀mọ́ mi ẹ wò. Ọ̀rọ̀ Káyọ̀dé ni. Ọ̀rọ̀ Káyọ̀dé ò yé mi mọ́ nínú ilé. Ó ti sú mi. Mi mọ nǹkan tí mo ṣe fún Káyọ̀dé. Mo ṣe dé. Ní kó wá jẹun mú mi òun ló máa ní chicken mú òun jẹ mo máa bá ṣe ìgbà mi ò tẹ̀lé lọ́bẹ̀ tó ní irú ni mo máa ṣe tó máa lóun ò jẹ mọ́ mú mi Káyọ̀dé ti bá débi bó ti ń nà mí. ìgbé báyìí. bẹ́ẹ̀ ni mo ń bí. ó nà ẹ́. bẹ́ẹ̀ ni màá adékò ti ń gbẹ etí mi nílé. kí ni wọ́n tó sẹ́yìn. so o ti fi ojú mi súnmọ́ mi ní àná. rárá mi ì sọ kókó fún mi. inú mi máa gbóná mẹ́. Shut up! Irú nonsense wo nìyẹn? Káyọ̀dé, ó dẹ̀ níbi lórí ìjókòó dẹ̀ ó dẹ̀ tún post. Ẹ máa jẹun o. Rebecca! Mami, ẹ kò lè. Jókòó báyìí. O sì ní àlejò ní kílódé. Mo ti ń pe Rebecca mọ̀ nǹkan tó jẹ́. Rebecca! Èmi mo sọ pé mi ì tí jẹun o. Bẹ́ẹ̀ ni o, èmi mo sọ bẹ́ẹ̀ wájú omi àtọ́lọ́hún. Ok, mọ́mí mi tó máa ṣẹlẹ̀. Ṣẹ́rí èmi àti ìyàwó mi, oúnjẹ tẹ máa jẹ, àjọ máa dáná yẹn nínú kitchen. Ẹ ṣáà má jẹ ojú náà o. Ẹ má jẹ ojú náà o. Jẹ́ ká dáná fún mọ́mí. Kí ni rubbish ní báyìí? Bíbí mo fẹ́ kó rẹ̀ sẹ́sẹ̀ mi. Lórí mi sẹ́sẹ̀ mi ti bá o. Ṣé mo ní dùn mí dàbí òbí ẹsẹ̀? Try to be romantic for once. Orí kan tí mo ìfẹ́ fi máa lọ, má kọjá iwájú mi. Kò dé tiẹ̀ jẹ́ ká pretend. Kí mú mi tiẹ̀ fi lọ. Mọ́mí. Ó mà rí bí gbà kọ́ bọ̀ ń fún mi. Ó mà dẹ́bẹ̀ kí mo máa jí lọ lọ́la. Oh,
ẹ máa lọ lọ́la àbí. máa lọ lọ́la o. Mummy, èmi rò pé máa dúró fún bóyá bíi 2 weeks 3 weeks ni mà. èmi náà fẹ́ dúró ṣùgbọ́n kàn tí mo gbà yìí ló necessary kí n present ní nǹkan tó pè mí sí ẹ má wọrí mi ní pẹ́ wá wò yìí mo kàn ní kí n ṣàlàyé fún ẹni kí n tó lọ máa páàkì èrò mi. ẹ má wọrí ìyá ilé tìbí náà máa kí n ṣe lọ máa páàkì láwọn ọ̀nà báyìí máa tètè gbé mi dé páàkì. ok ma ẹ rà ma yes ma. tí màá fojú ẹ nínú ilé wọ́n ṣe bẹ̀rẹ̀ ni. ẹ kú rìn má mi gbogbo àwọn ará lé ń kọ́ ẹ jẹ́ kí ní kí Rebecca bá yín mú mi wá. Rebecca má. Rebecca mú mi wá fún màmí. mi màmá. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá àtìgbà tẹ́ ti ṣe wedding kò tiẹ̀ wá wù mí tiẹ̀ béèrè mi rárá àti bàbá àti everybody dà wá nù. màá gbọ́ màmí ṣe rí lọ́fíìsì ọkọ mi wọ́n fún ju a week break lọ́fọ́ ní mu wa o àná ní mu yẹn gan ṣàtẹ̀ really ní much time láti ṣe ni èmi dẹ̀ lélẹ́yìí mo ṣàlè dá wá ló jẹ́ kí n decide pé kẹ́ ẹ máa bọ̀ ká bá wa ṣeré. ẹ bọ̀ síbẹ̀ ni ṣé kò yẹ kí wàá tí ọpẹ ti wá kiri. ẹ wá bọ̀. ṣé bí mo ti wọ́n ní kó má máa fi left hand máa bomi fún àlejò mọ́ no right hand my friend. fẹ́ bomi fàgbàlagbà ń lo left hand. ọ̀gá wọn bí ẹ̀gbọ́n gbé fún wọn. ẹ kú jókòó mọ́. ẹ ò lè ní gbé tray sílẹ̀ tó bá mú mi tó ń kọ́. ọ̀gá mò ń bọ̀ mi fẹ́ sáré gbé nǹkan tó mú wa nù. mi fẹ́ lọ gbóyà lọ. ẹ mọ iye bẹ́ẹ̀ mọ́. ó lè gbìyànjú. Ẹ sà. ẹ kúlẹ̀ bàbá. Ẹ ká sà. ẹ kúṣẹ́. Yes sà. mo lálejò àbí. Bẹ́ẹ̀ ni grandma wà nílé. grandma. Mama bẹ́ẹ̀ ni mama madam. ṣé wọ́n ti dé tipẹ́. Wọ́n dé tipẹ́. Ẹ kúrò sà. Ẹ yà sà. ọkọ mi. torí mo mí ìsínà mo fi ní kẹ́ wá bá wa ṣeré. ẹ̀bùn dúró ìgbà wo lẹ ṣe wedding tó ti mí sí mi. bàbá mi ẹ kú ọjọ́ mẹ́ta bó tiẹ̀ jẹ́ pẹ́ tí wà á kí wa ẹ kú ìnáwó ọjọ́ èrè àpọ̀ bẹ́ẹ̀. Ẹ lọ bá wọn nù rí. Ẹ lọ bá wọn nísìn. Ẹ lọ bá wọn kẹ́kẹ́ tó lọ. Ẹ lọ bá tu wọn kẹ́ lọ máa jà. bàbá gate man tó túmọ̀ sí pé bí wọ́n ṣe máa jà yẹn ó dùn lẹ́yìn ní. Kí ló tún máa mẹ́nu? Kí ló wá dùn máa mẹ́nu fún? Ṣé ìka èdè ká máa na ìyàwó wọn ká máa na ọmọ ọdún mọ́? Ìbá náà bímọ tí bímọ lé ọkọ bí wọ́n bá tẹ̀ tí bímọ ọ padà dé náà ni sọ yẹ kó máa na ọmọ ọdún mọ́ ìyá rẹ̀ ń bẹ nílé sí kí wọ́n mọ̀ sí wọn kẹsẹ̀ wò pé kí lọ́ọ̀ fún yẹn kó tó kọ̀tínú kí wọ́n máa ṣe ṣó kí wọ́n máa nà ìyá rẹ̀ bá mú wọn yọ jà wọn jẹ yóò ṣe wọn bí iṣu yà sáàbù yóò pìsì sí wọn báyìí. ṣé ẹ ti dé tipẹ́ ni. tipẹ́ dáadáa mo ti jẹun ti ṣe pépé lẹ́ bàbá mi ẹ kú ìnáwó ọjọ́ èrè pọ̀ mbẹ́ ẹ bọ́kùnrin ẹ bóbìnrin lágbára ọlọ́run èṣù bí èèyàn bí èṣù wọn ní dá yẹn ní ọwọ́ nígbà máa fi bí ọmọ yín báyìí. àgbèjọba ìbejì ọkùnrin ó má gàn fọmọ mi o. obìnrin lèmi fẹ́ o. ọkùnrin méjì. ẹ má da ọkùnrin yẹn náà máa jẹ jàre. ó ṣe jàre. mo bọ́ màá yẹ sáré ṣe yìí. ó dáa. Sì lè mú ẹ̀fẹ̀ máa tún àbí. Ṣé fún ìbò fífi ọ̀gbọ̀n mẹ́kọ̀ọ́ àbí? Ooo, ẹ̀dí ló ń ilé ṣùgbọ́n àbí. Ẹ̀mí náà máa wọ́n pẹ́ kálókù bàbá àkú ìyẹ́ àkú gbogbo ẹbí ẹ̀ ló máa.
ẹbí mi wọ̀n lẹ̀ dáadáa má nà ọmọ tèmi mọ́ o má bá mi kọ́ léègùn o ṣé nǹkan tí mò ń sọ yí ẹ pẹ̀lẹ́jàre ọkọ mi má nà ọmọ tèmi mọ́ tó o bá ti mọ̀ wípé iná yóò wọ̀ mọ́ ẹ̀yà túká torí ọlọ́run ẹjọ́ ẹ̀bẹ̀ ni ẹbí mi bẹ̀ o. Káyọ̀dé ṣó mọ̀ wípé ọmọ ọsàn ló máa ń kó pọ́npọ́ bá yà ẹ́ ṣé o bá a lọ́wọ́ mi irú ìwà tí wọ́n ń hù ni bàbá ẹ̀ tó fẹ́ mi sílé gan kò gbé ọwọ́ ẹ̀ sókè láti nà mí rí ìjọ́ wo nìyẹn bẹ̀rẹ̀ sí ẹ̀ ta ló bá rìn wàá máa múlẹ̀ wàá máa nà ṣó jẹ́ báàgì sìmẹ́ǹtì ni or what tó fi nà yàwó jọ torí ọlọ́run tó bá tiẹ̀ náà tí nǹkan kan bá ṣe lọ ṣẹlẹ̀ nǹkan ọ̀nà má jà rí ṣé ọmọ pọ̀ sọyàn lórúkọ nìyẹn I'm very much surprised at you ó dẹ̀ disappoint mi gan ni. Màámi ṣe rí ọ̀rọ̀ Tèmítọ́pẹ́ tẹ̀ ń sọ yìí kò yẹ everybody yín ni o because Tèmítọ́pẹ́ tẹ̀ ń wò yìí ó parọ́ fún mi náà ìwà tí mò ń wù mí ṣàdédé máa wù ú now nígbà tí ìgbà tí Tèmítọ́pẹ́ ta bẹ̀rẹ̀ fẹ́ wa Tèmítọ́pẹ́ ń jẹ́ kó yé mi wípé virgin lòun torí Tèmítọ́pẹ́ tó pẹ̀rẹ̀ ní virgin ìyàwó tó yẹ kí n fẹ́ sílé gẹ̀gẹ́ tó nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ rí tí mo mọ̀ tí mo gbọ́dọ̀ nífẹ̀ẹ́ bọ̀ pé mo gbọ́ sáǹdì ẹ pé virgin lòun ó jẹ́ bí mi mú ipò kí o láyé mi èmi náà bá wọn dìsfẹ́jì obìnrin láyé mi so that's why mo fi consider pé kí n fẹ́ Tèmítọ́pẹ́ until ọjọ́ wedding mo tún mọ̀ pé Tèmítọ́pẹ́ ò ṣe virgin but mi ìtura mọ̀ ní alẹ́ ọjọ́ wedding yẹn o ọjọ́ kejì because ìgbà tí mi àti ẹ̀ ní friend mo máa ń gbọ́ tí wọ́n sọ wípé tíyẹn bá fẹ́ dìsfẹ́jì obìnrin ó máa ń tight bákan and then ẹ̀jẹ̀ máa ń jáde níbẹ̀ tíyẹn bá ṣe tán ẹ̀jẹ̀ yẹn lórí pé jáde lálẹ́ ọjọ́ yẹn òótọ́ ọ̀rẹ́ tight inú mi dùn pé virgin ni mo bá ọjọ́ kẹta ọjọ́ wedding wa mo múra ọ́fíìsì mi mò ń lọ síbi iṣẹ́ mi mo rí fóònù ẹ̀ tó ń ring òun wà ní kitchen kí n fún ní fóònù o kọ́ yẹn ti cut mo dẹ̀ drop phone down mo fẹ́ máa padà lọ sí kitchen kí n lọ bá mo rí pé fóònù yẹn tó ń ring ìgbà tí màá rojú ẹ̀ mẹ́sàgì ni mo rí ìgbà tí màá rí mẹ́sàgì yẹn ó jẹ́ ex boyfriend ẹ̀ inú text ẹ̀ gbogbo nǹkan tó text bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan tó bá mi nínú jẹ́ ó láti máa sọ fún mi pé gbogbo eré táwọn máa ṣe nígbà yẹn gbogbo kúkú ṣe jẹ́ pé òun lòún dìsfẹ́jì yẹn ṣó ti gbàgbé ni so ṣó yẹ kó lè fẹ́ lómi ó di òun o so mẹ́sàgì yẹn ó sàn bákan létí mi but ẹ mọ̀ mo rò pé kí n má bínú lójú ẹsẹ̀ yẹn mi ì sọ anything mo dẹ̀ drop phone yẹn sílẹ̀ padà tí mo fi lọ síbi iṣẹ́ ń jọ yẹn ọjọ́ táwa ń sọ yìí gangan ọjọ́ yìí ni mo bá àwọn òpònú méjèèjì yìí tọ́jú òṣìṣẹ́ mi tán bá àwọn nájọṣepọ̀ nínú ọ́fíìsì mi màá tún wá rí fèsì ìyàwó mi lójú dídì ní obìnrin ilé ìbínú yẹn olówó gbé mi wọ̀ padà sílé and ní ọjọ́ yìí náà ó ní mo pàdé ex girlfriend mi tó yẹ kí n fẹ́ tí mò ń sọ yẹn tó ń jẹ́ pé ní pé òun ò lè fẹ́ mi mọ́ pé òun ti lọ́kọ tó máa fẹ́ so gbogbo yẹn ni mo wá gbèrò látọjọ́ náà tó wá jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi tó yẹ kí n máa sì wà wò pẹ̀lú ẹ̀ ẹ̀yin ní ìwòrán lọ́yìn. irú lọ́wọ́ ìwọ náà wàá pa àkọ́kọ́ rẹ pé fájìn ni ọ́ èyí wá sí fájìn ó burú jáì ó burú. kò ń ṣẹ́jú èmi náà láti parọ́ fún Káyọ̀dé pé virgin ni mí ọjọ́ kan tèmi àti Káyọ̀dé jọ wà tí ex girlfriend ẹ̀ wá wá the way bí Káyọ̀dé ṣe ṣe sí gẹ̀ọ́ yẹn ló jẹ́ kí n sọ nǹkan tí mo sọ fún Káyọ̀dé Káyọ̀dé ní láti máa sọ fún gẹ̀ẹ́ pé òun ò lè fẹ́ tí wọ́n bá ti jábàálẹ̀ àti pé oríṣiríṣi ọkùnrin ló ti bá ọmọbìnrin náà sọ pé òun ò fẹ́ ní ìkọ̀kọ̀ bá ṣe mọ́ nípa ìdí èyí ló jẹ́ kí n sọ fún Káyọ̀dé pé nípa ọkùnrin tó bá máa fẹ́ mi ó máa jẹ́ ọkùnrin tó yẹ pé ó ṣetán láti jábàálẹ̀ mi lálẹ́ ọjọ́ wedding kéde máa wò láti má fi lose ẹ̀mí fortunately for me lálẹ́ ọjọ́ wedding wá due to stress and all menstruation mi ló wá tó fi rò pé bóyá virgin ni mí and kí má bàa fi lose ẹ̀mí message tó dẹ̀ léwu kà lórí phone mi ò tiẹ̀ mọ̀ pé ká message kankan mi lè mọ́mọ́ ṣọ́ra nìyẹn bẹ́ẹ̀ ni mo pé nǹkan tó fi fìyà jẹ mí nìyẹn.
ẹjọ́ sá ẹjọ́ mọ́ àwa lábẹ́ ọ̀gá ìpè kan wà ní ìjókòó yìí. nígbà tí a ṣe àṣemọ́ṣe ní ọ́fíìsì èmi àti lady yìí a wá lọ ṣe àwọn ètò kan ìgbé ká da àárín ọ̀gá àti ìyàwó wọn rú. ìgbé láì. ẹjọ́ àmọ́mọ́. what. but àfáà gangan àwọn lọ́wọ́ aṣọ kan kí ọ̀gá àti ìyàwó wọn kí wọ́n má gbọ́ràn sí ara wọn lẹ́nu. ẹjọ́ ẹ bá bẹ àfáà kó bá rí fáṣẹ. àfáà ọlọ́run. ìyá wa ọlọ́run jẹ́ mi ogun. ṣé rí àwọn karambà ní ọkùnrin yìí àtòbìnrin lóòótọ́ mú wá bá mi wípé kí n bá wọn ṣe nǹkan tí ò dá sọ́kọ àtìyàwó èyí ọ̀gá àti tàwọn níbi táwọn ti ń ṣiṣẹ́ àmọ́ àwọn tá a jẹ́ àfihàn jálà bíbá yìí agbọ́dọ̀ máa ń ṣe sùúrù pẹ̀lú àwọn kíláǹtì tí wọ́n bá ti rán sọ́dọ̀ wa ni ní gẹ́rẹ́ táwọn lọ tán ilé mi ti tẹ́wọ́ tẹ́lẹ̀ wọn bá pé aláǹnà àlùmọ́lú mọ́ lẹ́fọ̀ wúní wà á ń fa áni bílẹ̀ àlùmọ́tàní rọ́bì sí ni ìlúmọ̀ ọlọ́run bá sì fi yé mi dáadáa púpọ̀ ní karambà ní ìlú àdúgbò ló fẹ́ sí fọ́gà mi ibi bá ń ṣe gbogbo. báwo ń bẹ̀rẹ̀ kẹ́lẹ́ ṣe là ń ti alẹ́ ìlú bá wọn ṣàbúrú èmi ò lè bá wọn ṣàbúrú láyé. ẹ wò mọ́mì àfà ẹ mú dàmọ́ra yín sí yín jàre ẹnìkan kò ṣògùn sí mi o èmi káyọ̀dé ọmọ ìkẹ́ mo sọ fún yín pé anybody ò ṣe nǹkan fún mi sẹ́ẹ̀ ìdúró ìwò nínú ara mi ni mo ṣe nǹkan tó fà á ni mo sọ fún yín náà tí mo jẹ́ mi kéré ni. ẹ jẹ́ torí ọlọ́run bá bínú nǹkan tí mo rí ní ọ̀rọ̀ yìí ni pé ọmọ tèmi ò jẹ̀bi o báwo ló ṣe máa parọ́ fún yàn tó pàtì ẹ̀ bá wà tó bá parọ́ fún ara wọn before wedding wọn wá discover nígbà tó ṣe wedding tán inú wọn ò ní dùn náà lòdì kí lẹ dé. ìyá wa tí arábìnrin ilẹ̀ ń sọ sọ tọkọ yìí náà fa bẹ́ẹ̀ ni torí pé ọkọ yìí náà ti ṣe nǹkan tí ò dáa sẹ́nìkan ẹ sì wẹ́rẹ́ ọlọ́run ọba ó ti jó yí gbogbo wa nínú kúríánì bàdà a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim akirabu ìlérí ní abdul walid àfẹ́ ọlọ́run ọba náà yìí tó wá sọ̀rọ̀ ní tíra tiẹ̀ ó ní kọ̀dọ̀ láwù àníkọ̀lẹ̀ àlékì náà hùwà àlèkù àléyìn mòrúwà àwáhá wọ́n jìwáhá wọ́n dì mẹ́rù kọ̀lẹ̀ bíyà níta bá ṣe ní jẹ́ẹ́jẹ́ èyí tá a ṣe ń gbàgbá táwọn èèyàn rí àtẹ̀yí táwọn èèyàn ò rí ọlọ́run bó padà sí àdápadà rẹ̀ sáwa náà aburú táwọn ti ṣe sóbìnrin tẹjọ ṣe tí ò dáhùn ìlọ́wọ́ ọba fi ń bà wọ́n náà nínú jẹ́ èyí tẹ́lá ń sọ wípé ẹ padà rí nǹkan tí ń bà yín nínú jẹ́ ẹ̀yin náà ti ṣe tó bẹ nìkan ló jẹ́ ìlọ́wọ́ ọba fi ń bẹ̀ yín náà jẹ́ bákan náà ìyàwó gbọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì jo yí wa pé kú nílẹ̀ akọ wàlọ́ kẹ́rẹ̀ múra kódà wàlọ́ kẹ́rẹ̀ nọ́ọ̀sì yìí ẹja máa sùn tó rọ nígbà tá ẹ̀yin lérò pé rọ́tẹ̀ yìí pàfọ́kọ̀ yìí bóyá ní ó là yìí tẹ́ lérò pé ọlọ́run ọba ò lè là yìí ojú padà wá já sí kápẹ́ yìí bá ti wá sọ fọ́kọ̀ yìí ni ọlọ́run ọba lè tọ́ tó náà lọ́kàn pé mo ti fẹ́ nìkan tẹ́lẹ̀ eléyìí náà tó nígbà tó kù lọ́wọ́ mi wọ́n máa kà fún mi. bí wọ́n gbà bẹ́ẹ̀ àbẹ́yìn tí wọ́n lé èkó ọlọ́run ló bá yín yanjú ẹ̀fẹ́ yín ojú ẹ̀fọn ara lára yín ẹ̀wá tó wà padà sẹ́yìn. ṣé wọ́n ní ìpínlẹ̀ sọ ojú bá lọ. wá ké báyìí. gbogbo nǹkan ni wọ́n ń gbé ẹ̀sẹ̀ òye ìgbó tiẹ̀ láíláí. ẹ̀yin àtìyàwó yín inú òkùnkùn lè fi ra yín sí torí pé Ànábì wa Muhammad jó yí wa yí pé sùlìmọ́ọ̀tì yá ọmọ mi kì í yá ọmọ gbogbo ẹni tí bá ti ń ṣe àbòsí síra wọn inú òkùnkùn báyìí náà fi ra wọn sí inú òkùnkùn lè fi ra yín sí lọ́rọ̀ yìí fi rí báyìí. ṣé wàá rí ibi tọ́lọ̀ dé dúró àtọ́kọ àtìyàwó ẹ̀yin ojú ẹ̀ náà nífa ẹ̀yin ojú ẹ̀ nífa. ṣe fẹ́ gbọ́ àní mi ì ṣe mọ́ mo ní mi ìfẹ́ mọ́ sí dandan ni mi kó máa lọ ó ti sú mi. ó ti dáa bẹ́ẹ̀ eléyìí ọmọ ọkọ ẹ̀yin obìnrin tí ẹ̀ mọ parọ́ yọ ọkọ̀ yín lọ́gbọ́n ojú bá lọ o. mo ti gbọ́ bó mo fẹ́ kẹ́ mi pé tí a bá sọ pé kí n fẹ́ tèmi tọ́pẹ́ padà ẹnìkan máa kú fẹ́ nìkan bẹ́ẹ̀ ni. is a lie ṣòtìyé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn ẹ̀kẹ́ nìkan máa wùlẹ̀ fẹ́ nìkan mọ́ ẹ jẹ́ ká dúkọ́ túká ẹ ṣàánú mi ó ṣe máa jẹ́ pé nìkan máa kú ẹgbẹ́ olóta alágbá yìí ìsìn náà méjèèjì alóhùn yìí kàdú ẹbí ọ̀rẹ́ mi sọmọ mi wo ọ̀rẹ́ tó kọ́ jẹ́ kí n sọ fún yìí tí ò bá fẹ́ mọ́ tí ọkùnrin bá kọ̀yàn sílẹ̀ ọkùnrin òun ìlú máa fẹ́. ẹ jẹ́ ní kí wọ́n ṣe kó pa nílẹ̀ màá bọ́ tí ilẹ̀ ẹgbẹ́ kò lọ. ẹ̀yin àwọn ẹ̀sìn sùn náà ni ọ̀rọ̀ náà wọ̀n bá náà láfihàn kí n tó wà lẹ̀ lóòótọ́. ẹni ọlọ́run ọba òdò sí káàrin ọkọ àtìyàwó kó dà ó 75% àmọ́ tọ́rọ̀ bá ti á di pé ẹnìkan ó kú fẹ́nìkan tó òǹkàlùkù yà sí gààyà fúnra wọn ni
àmọ́ wá lófin àtìlànà nínú àkọ́kọ́ ni pé ìwọ ọkọ sọ fún ìyàwó rẹ pé àní ìfi ọmọ ìgbésí àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì àwọn méjèèjì ó tún wá jọ gbé fún oṣù mẹ́ta gbáko ìmọ̀ kọ́kọ́ padà yọnu sí ìyàwó kíyàwó rẹ padà yọnu sọ́kọ tàbí káwọn ò gbé yá èyí tẹ́ ẹ ti jọ ṣe gbẹ̀yìn kó tó di pẹ́yìn méjèèjì sọ pé kẹ́ ẹ ṣe gàyà fúnra rí bẹ́ẹ̀ lọ́n ti sáámi sí tí àbàtì wa rí bẹ́ẹ̀ lọ́n sáámi sí láàrin oṣù mẹ́ta tíyàwó ò tí ì lóyún bákan náà tẹ́sí ìjọ tẹ́ẹ̀tì wa jẹ lóòrè pé kẹ́ ẹ tó jọ padà àti pé kẹ́ ẹ jọ ṣe gàyà fúnra yín nu tó bá padà tó wá wù mí lẹ́yìn oṣù mẹ́ta tó ibi àtọ́kọ yín ká tó mọ fẹ́ra wa lọ ká tó mọ fẹ́ra wa padà wà lọ tó wo sàdá àkísàn wà lọ ṣe ìsopọ̀ láàrin èyí méjèèjì tún wá ẹsẹ̀ wàá tún gbèyàwó sí bọ́lá ọba ti là á lẹ́nu. Ayé mi ti bàjẹ́.